أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Message to Portable ọmọ Ọlálọ́mí Sàásùsẹ̀. Ètò lè jẹ́ kí n láǹfààní àti fi gbẹnu fún ọ ní àmọ̀ràn láti bẹ́ẹ̀ sọ̀rọ̀. Wallahi Rabbul Kaaba ipò ọmọ mi ló wà. Mi dẹ̀ kí n sẹ́ni tẹ́nì kan sọ pé ṣerú lámọ́rin ní ọmọ sọ pé yẹn wà ń pò ọmọ. Inú ọlá gbogbo nítorí ọjẹ́ nítorí onínú ayé lábẹ́ sámẹ̀ lónìí. Òun fi ń tọ́ tọ́lọ́run ti ṣe fáwa tipẹ́tipẹ́ nígbà tó ti mature ni. 200 dozen mistake ni fún rú ẹ láti sí ọwọ́ rẹ sókè kó dẹ̀ gbá ìránṣẹ́ Ọlọ́run létí. Àfáà ni mí, aláàjì ni mí, mùsùlùmí ni mí. Àmọ́ ẹ̀ṣẹ̀ ni kírù mi ó rírù yẹn kí n wá rò pé ó ṣe ń tọ́da burúkú lọ sí ọ. Àfàgbọ́ ní látàjàbá ń lékùdárì náà kọ́tà sọ̀lẹ́ ẹ̀ wọ́n lè kúlì káwọ́mí náà kọ̀tún wà kùdárì. Wọ́n ní ẹ má jẹ́ kí ọjọ́ yín lójú. Tẹ́ ẹ bá rí kùdárì ẹ̀ hàn ní ènìyàn dídìrín òpònú ẹ̀ ń tí ọmọ pàtàkì ìránṣẹ́ Ọlọ́run. Ńlọ́pàá kó mi sọ́ọ́líù ó ń bẹ́nu Kùránì ó ń bẹ́nu Báíbù. Wọ́n lè kúlì káwọ́mí náà kọ̀tún wà kùdárì. Gbogbo àwọn tí wọ́n para kó mi sọ́ọ́líù ànábì Ọlọ́run ní sọ́ọ́líù. Àwọn tí wọ́n para kó mi ẹ̀ lánàá wọn ò lánàá wọn ò lónìí wọn ò tó lè lọ́la. Portable yọ ẹ̀tú ọ̀rẹ́ dọ́sí kéré ó kéré gan. Má wù ọ láti ń bẹ lọ́wọ́ rẹ. Ọ wà lọ́wọ́ àwọn kan lánàá wọn àti ìkú ọ̀láyé lónìí kò sọ́lá lọ́wọ́ wọn mọ́. Lọ bí wọ́n léèrè pé kí ló ṣe wọ́n kí lọ́ rọ́ọ̀lù wọn tí wọ́n fi dán lọ́la àná. Ipò wà lọ́wọ́ àwọn kan lánàá wọn àti ìkú ọ̀láyé lónìí ipò bọ́ kú lọ́wọ́ wọn. Lọ béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣe wọ́n kí lọ́ rọ́ọ̀lù wọn tí kò fi kú lọ́wọ́ wọn. Àṣẹ wà lọ́wọ́ àwọn kan lánàá ayé ni wọ́n wà wọn ò kú wọn ò sàrùn àmàṣẹ ti kú lọ́wọ́ wọn. Portable ọmọ Ọlálọ́mí lọ bí wọ́n léèrè kí ló máṣẹ kú lọ́wọ́ wọn. Ọmọ yìí àgbà bóyá kí n pọ̀ lágbà ńlẹ̀ torí mi ò tí ì rí kó post ìyá tó bí ọ rí ọ̀dẹ̀ post bàbá ẹ rí níbi ká mọ̀ pọ̀ ọmọ pàtàkì ti jágbà kí ni tí ń ṣe ọ́nà Portable là wá ẹ̀mí ìfẹ́ inú dẹ̀ láàmú dẹ́ẹ̀dẹ̀ mìíràn wo ilẹ̀ yọ̀ Portable ọmọ Ọlálọ́mí ilẹ̀ yọ̀ èmi Abdul Wasi Ahmed Legasa aka Komadu Onodoro TV mo sọ fún ọ pé ilẹ̀ yọ̀ ọjọ́ orí ẹ kéré kí ni sí ọ́nà kí ni problem ẹ kápẹ́ ìránṣẹ́ Ọlọ́run bá wọnú ọgbà rẹ̀ gẹ́ kọjá compound yẹ tó fence wàá sọ pé ẹ bóde mi ní stress inú yín kí ni gùn ọ́ owó olówó wèrè tó ní lọ ẹ bá àwọn kan ní wọ́n fún ọ ọláwo lọ́lá orí burúkú ti gùn ọ́ ẹ bá àwọn kan ní wọ́n dán ọ lọ́lá ilé wo lọ kọ́ ọkọ̀ wo ló gùn sẹ́bà kan ní ẹsẹ̀ bọ́ sọ́wọ́ bọ́lẹ̀ láti sẹ́mọ̀ ni kí ló ń tà kí ni sí ọwọ́ ẹ èmi tí mo já àfáà yìí asàfọlà kò sí bá bẹ́ẹ̀ tí ń bí ìyàlá jẹ́ ẹ̀dá gbọ́wọ́ òkè gbà mí létí tí ìsọ̀rọ̀ pàǹságùn láì kákò àti máa ṣe bọ̀ mí wájú Ọlọ́run ní jóńtọ̀ wọn nàró ayé mọ́ tó bá nàró tẹ́lẹ̀ yóò lulẹ̀ tí ò ní dìde mọ́ àtàyọ̀ mọ̀lẹ́kìyàmọ̀ kí ni tí ń gùn ọ́ gbogbo ẹni tó ọba rí tó sọ fún ọ pé n tó ṣe tó ṣe ọ́ dáa pẹ̀lú pásítọ̀ ó ń tọ́ gbà pé olórí burúkú àwáyé mọ́ráyé ṣe ló ń tọ́ lọ tọrọ àforíjì ò lọ́wọ́ pásítọ̀ náà o èmi ò kì í sábòsí o náà kọ́tù láì ní gbogbo ìránṣẹ́ Ọlọ́run o rànkómi Ọlọ́run ní gbogbo òjíṣẹ́ Ọlọ́run on behalf Muslim on behalf Christian Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni wà asana kàtọ̀ láì fọlá tamasu abisu fàyàwó sàkóbi àsábìnrin alim ẹnì kan ò ní yájú sí ìránṣẹ́ Ọlọ́run kọ́mọ̀ rí ìbínú Ọlọ́run ọgbọ́ báwo ò ní bá bò ó tó bá rò pé ìwà wèrè ìwà dìndín ìwà òpònú ìwà ẹ̀gọ̀ ìwà ọmọdé ìwà ìnílà àkáì tó ń wù yẹn ó mú ọ lòdù ó mú ọ rí ṣe rántí ipá wọn kan ṣe bẹ́ẹ̀ lánàá wọn lulẹ̀ Portable ọmọ Ọlálọ́mí rántí pa wọn kan ṣe bẹ́ẹ̀ wọn lulẹ̀ mi ìbẹ́ lọ́hùn kó lulẹ̀ tó àbá wa fẹ́ lulẹ̀ lọ́wọ́ pásítọ̀ náà kẹ́kọ̀ọ́ dùn nínú kí ni ju ọlọ́wọ́ tó fi jólẹ̀ kí ló kó jọ ayé ìkéré náà ìṣẹ́jú kan sí kejì ní kú àtìyé kí ni problem ẹ
ìwọ dẹ̀ wú ọ̀rọ̀ rẹ dáadáa tó ń sọ òun sọ̀rọ̀ ẹnu ẹ̀ dẹ̀ rùn ẹni orí ẹ̀ bá pé tó nílà kí ọdẹ máa mọ̀ pé ọpọlọ rẹ dúdú Portable ọpọlọ ẹ̀ dúdú ọmọ mi lọ jẹ́ ọmọ tí mo fọ kóòdì mi bí lọ jẹ́ wáyù mo jẹ́ afẹ́ kẹ́nìkan wá pé òun lówó kan òun lọ́lá kan òun nípò kan láì dáràn tí mi dẹ̀ dáràn láì kọ̀mẹ́tì tí mi dẹ̀ ní kọ̀mẹ́tì ọdẹ gbowó kí o gbà mí létí gbogbo tí jáwọn ẹbí ẹ̀ pátá náà kábàámọ̀ burú gbogbo tí jẹ́ gbogbo ẹbí ẹ̀ pátá náà kábàámọ̀ Portable ètò ṣe yọ gbọ́ ọlọ́run lọ́fà yá o tó àbá tètè lọ wá foríjì kó lọ dún pásítọ̀ náà nínú kó ṣe dáadáa èyí tí ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ wàláhì mi bìlífù pẹ́yìn rẹ̀ lè dáa fún ọ tó àbá tọrọ àforí tó àbá ń lo kọ́líbù ní àwa ní wọ́n ní ìwọ ọ̀fẹ́ ẹnu kí ló ń folówó rẹ ṣe olóhùn fẹ́ dẹ olówó òun padà sẹ́yìn olóhùn ó so olówó òun dẹni àná olóhùn ó fìyà jẹ mi ìbẹ́ lọ́nkọ́ dẹni àná mi ìbẹ́ lọ́nkọ́ jìyà mi ìbẹ́ lọ́nkọ́ parẹ́ mi ìbẹ́ lọ́nkọ́ dẹni tí ọ̀lẹ́nìkan tó àbá wá fẹ́ bẹ́ẹ̀ lọ tọrọ àforíjì lọ́wọ́ pásítọ̀ tó rí fín torí pé ọlọ́run lọ yájú sí salamu alaikum Abdulwasi Ahmed El Ghazali aka Komadun ọ̀nà Òdodo TV ìlú Kiremawa Ọ̀ṣun state òótọ́ ọ̀rọ̀ lèmi ọ̀sọ́ àtàyẹ̀ ọmọlẹ́kìyàmà torí pé ní kúlẹ̀ akọ wọn làwọn kọ́ ọ̀nà mo rọ̀ bí òdodo bá ti wù kókòrò tó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ sọ ọgbọ́ yẹmọ rádaràdà ló ń ṣe àwọn tí ń tẹ̀lé ọgbọ́n orí wọn ò pé torí wọn bá kí wọn ní máa hóhó ẹni tí wọ́n ṣépè fún títọ́ tẹ́ ẹ bá bàjẹ́ yẹyẹ náà mọ̀ fi ọ́ ṣe salamu alaikum. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Message to Portable ọmọ Ọlálọ́mí sàásùsẹ̀ ètò lè jẹ́ kí n láǹfààní àti fi gbẹnu fún ọ ní àmọ̀ràn láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ wallahi Rabbul Kaaba ipò ọmọ mi lọ wà mi dẹ̀ kí n sẹ́ni tẹ́nì kan sọ pé sẹ́rù lámọrin ní ọmọ sọ pé yẹn wà ń pò ọmọ inú ọlá gbogbo nítorí ọjẹ́ nítorí o nínú ayé lábẹ́ sẹ́mẹ̀ lónìí òun fi ń tọ́ tọ́lọ́run ti ṣe fáwa tipẹ́tipẹ́ nígbà tó ti mature ni 200 dozen mistake ni fúnrú ẹ láti sí ọwọ́ rẹ sókè kó o dẹ̀ gbá ìránṣẹ́ Ọlọ́run létí àfáà ni mí aláàjì ni mí mùsùlùmí ni mí àmọ́ ẹ̀ṣẹ̀ ni kírù mi ó rírù yẹn kí n wá rò pọ̀ ṣe ń tọ́da burúkú lọ sí ọ àfàgbọ́ ní látàjàbá ń lékù dárì náà kọ́tà sọ̀lẹ́ ẹ̀ wọ́n lè kú lè káwọn mi náà kọ̀tún wà kú dárì wọ́n ní ẹ má jẹ́ kí ọjọ́ yín lójú tẹ́ ẹ bá rí kùndàrú ẹ̀ hàn ní ènìyàn dídín òpònú ẹ̀ ń tí ọmọ pàtàkì ìránṣẹ́ Ọlọ́run ńlọpàrà nkómi sọ́ọ́líù ó ń bẹ́nu Kùránì ó ń bẹ́nu Báíbù wọ́n lè kú lè káwọn mi náà kọ̀tún wà kú dárì gbogbo àwọn tí wọ́n para nkómi sọ́ọ́líù ànábì Ọlọ́run ní sọ́ọ́líù àwọn tí wọ́n para nkómi ẹ̀ lánàá wọn ò lónìí wọn ò tó lé lọ́la Portable yọ ẹ̀tú ọ̀rẹ́ dọ́sí kéré ó kéré gan má wù ọ láti ń bẹ lọ́wọ́ rẹ ọ wà lọ́wọ́ àwọn kan lánàá wọn àti ìkú ọ̀láyé lónìí kò sọ́lá lọ́wọ́ wọn mọ́ lọ bí wọ́n léèrè pé kí ló ṣe wọ́n kí lọ́ rọ́ọ̀lù wọn tí wọ́n fi dán lọ́la àná ipò wà lọ́wọ́ àwọn kan lánàá wọn àti ìkú ọ̀láyé lónìí ipò bọ́ kú lọ́wọ́ wọn lọ béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣe wọ́n kí lọ́ rọ́ọ̀lù wọn tí kò fi kú lọ́wọ́ wọn àṣẹ wà lọ́wọ́ àwọn kan lánàá ayé ni wọ́n wà wọn òkú wọn sàrùn àmàṣẹ ti kú lọ́wọ́ wọn Portable ọmọ Ọlálọ́mí lọ bí wọ́n léèrè kí ló máṣẹ kú lọ́wọ́ wọn ọmọ yìí àgbà bóyá kí n pọ̀ lágbà ńlẹ̀ torí mi ò tí ì rí kó post ìyá tó bí ọ rí ọ̀dẹ̀ post bàbá ẹ̀ rí níbi ká mọ̀ pọ̀ ọmọ pàtàkì ti jágbà kí ni tí ń ṣe ọ́nà Portable àwa ẹ̀mí ìfẹ́ inú dẹ̀ láàmú dáadé mìíràn wo ilẹ̀ yọ̀ Portable ọmọ Ọlálọ́mí ilẹ̀ yọ̀ èmi Abdulwasi Ahmed El Ghazali aka Komadun ọ̀nà Òdodo TV mo sọ fún ọ pé ilẹ̀ yọ̀ ọjọ́ orí ẹ kéré sí ọ́nà kí ni pírọ́blẹ̀mù ẹ kápẹ́ ìránṣẹ́ Ọlọ́run bá wọnú ọgbà rẹ̀ gan kọjá kọ́ńpáǹdì ẹ tó fẹ́ǹsì wàá sọ pé ẹ bóde mi ní tírẹ́sì nù yín kí ni gùn ọ́ owó olówó wèrè tó ní lọ ebe àwọn kan ni wọ́n fún ọ ọláwo lọlá orí burúkú ti gùn ọ ebe àwọn kan ni wọ́n dán ọ lọ́lá
ilé wo lọkọ ọkọ̀ wo ló gùn ṣebí kan ní ẹsẹ̀ sọ́wọ́ bọ́lẹ̀ láti sánmọ̀ ni kí ló ń tà kí ni sí owó ẹ èmi tí mo já àfáà yìí asavola kò sí bá bẹ́ntì bí yàrá jẹ́ ẹ̀dá gbọ́wọ́ kì gbà mí létí tí sọ̀rọ̀ pàǹságùn láì kákò àti máa ṣe bọ̀ mí wájú ọlọ́run ní jó ń tọ̀ wọ́n nàró ayé mọ́ tó bá nàró tẹ́lẹ̀ yóò lulẹ̀ tí ò ní dìde mọ́ àtàyè ọmọ lè kíyàmọ́ kí ni ti gùn ọ́ gbogbo ẹni tó bá rí tó sọ fún ọ pé tó ṣe tó ṣe ọ́ dá pẹ̀lú pásítọ̀ ó ń tọ̀ gbà pé olórí burúkú àwáyé mọ́ra yé ṣe ló ń tọ̀ lọ tọrọ àforíjì o lọ́wọ́ pásítọ̀ náà o èmi ò kì í sábòsí o náà kọ́tù láì ní gbogbo ìránṣẹ́ ọlọ́run o rànkómi ọlọ́run ní gbogbo òjíṣẹ́ ọlọ́run on behalf Muslim on behalf Christian Kùránì ọ̀rọ̀ London ni wà asana kàtọ̀ láì fọlá àtàmásù àbìsù fàyàwó sàkóbi àsábìnrin alim ẹnì kan ò ní yájú sí ìránṣẹ́ ọlọ́run kọ́ mọ̀ rí ìbínú ọlọ́run ọgbọ́ báwo ní báàbò tó bá rò pé ìwà wèrè ìwà dìndín ìwà òpònú ìwà ẹ̀gọ̀ ìwà ọmọdé ìwà ìnílà àkáyè tó ń wù yẹn ó mú ọ lòd ó mú ọ rí ṣe rántí ipá wọn kan ṣe bẹ́ẹ̀ lánàá wọn lulẹ̀ Pọ́tébù ọmọ lálọ́mí rántí ipá wọn kan ṣe bẹ́ẹ̀ wọn lulẹ̀ mí ìbẹ́ lọ́n kó lulẹ̀ tó àbá wá fẹ́ lulẹ̀ lọ́wọ́ pásítọ̀ náà kẹ́kọ̀ọ́ dùn nínú kí ni ju ọlọ́wọ́ tó fi jólẹ̀ kí ló kó jọ ayé ìkéré náà ìṣẹ́jú kẹsí kejì ní kó àtìyé kí ni problem ẹ ìwọ dẹ̀ wú ọ̀rọ̀ rẹ dáadáa tó ń sọ òun sọ̀rọ̀ ẹnu ẹ̀ dẹ̀ rùn ẹni orí ẹ̀ bá pé tó ní làákẹ́ ọdẹ máa mọ̀ pé ọpọlọ rẹ dúdú Pọ́tébù ọpọlọ ẹ dúdú ọmọ mi lọ jẹ́ ọmọ tí mo fokó òdì mi bí lọ jẹ́ wáyù mo jẹ́ àbá kẹ́nìkan wá pé òun lówó kan òun lọ́lá kan òun nípò kan láì dáràn tí mi dẹ̀ ní dáràn láì kọ̀mẹ́tì tí mi dẹ̀ ní kọ̀mẹ́tì ọdẹ gbowó kí o gbà mí létí gbogbo tí jáwé ẹbí ẹ pátá náà kábàámọ̀ burú gbogbo tí jẹ gbogbo ẹbí ẹ pátá náà ká Pọ́tébù ètò ìṣe ọgbọ́n Ọlọ́run lọ́fà yá o tó àbá tètè lọ wá foríjì kó lọ dún pásítọ̀ náà nínú kó ṣe dáadáa èyí tí ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ wàláhì mi bìlífù pẹ́yìn rẹ̀ lè dáa fún ọ tó àbá tọrọ àforíjì tó àbá ń lọ kọ́lé bọ̀lẹ̀ àwa ní wọ́n ní ìwọ ọ̀fẹ́ ẹnu kí ló ń folówó rẹ ṣe olóhùn fẹ́ dẹ olówó òun padà sẹ́yìn olóhùn ó solówó òun dẹni àná olóhùn ó fìyà jẹ mi ìbẹ́ lọ́nkọ́ dẹni àná mi ìbẹ́ lọ́nkọ́ jìyà mi ìbẹ́ lọ́nkọ́ parẹ́ mi ìbẹ́ lọ́nkọ́ dẹni tí ọ̀lẹ́nìkan tó àbá wá fẹ́ bẹ́ẹ̀ lọ tọrọ àforíjì lọ́wọ́ pásítọ̀ tó rí fi torí pé Ọlọ́run lọ yájú sí salamu aleykum Abdulwasi Ahmed El Ghazali aka Komadun ọ̀nà Òdodo TV ìlú Kiremawa Ọ̀ṣun state òótọ́ ọ̀rọ̀ lèmi ọ̀sọ́ àtàyè ọmọlẹ́kìyàmọ̀ torí pé ní kúlẹ̀ akọ wọn lè kọ́ ọ̀nà mọ̀ rọ̀ bí òdodo bá ti wù kókòrò tó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ sọ ọgbọ yẹmọ rádaràdà ló ń ṣe àwọn tí ń tẹ̀lé ọgbọ́n orí wọn ò pé torí wọn bá kú wọn ní máa hóhó ẹni tí wọ́n ṣépè fún títọ́ tẹ́ ẹ bá bàjẹ́ yẹyẹ náà mọ̀ fi ọ́ ṣe salamu aleykum.